Pẹ̀lú bí ìjà burúkú bó ṣe ń lọ láàrin àwọn gbajúmọ̀ ọ̀dọ́mọkùnrin olórin tàkasúfèé ilẹ̀ Yorùbá méjì ni David Adeleke ẹni tó pè èèyàn mọ̀ sí Davido àti Ibrahim Ayọ̀ Balógun ẹni tó pè èèyàn mọ̀ sí Wizkid. Ọmọkùnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí ìyẹn ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu Ṣèyí Tinubu ó mà ti fẹ́ dá síjà náà o tí Ṣèyí Tinubu sì ti ṣèlérí pé láàrin ọjọ́ mẹ́ta sí àsìkò yìí òun yóò tẹkọ̀ létí lọ sí ìlú London lórílẹ̀‐èdè United Kingdom lọ́hùn-ún láti pe Davido àti Wizkid papọ̀ kó n sì yanjú ìjà burúkú tó bá wà láàrin wọn. Ẹ rántí pé lọ́jọ́ ajé ìyẹn ọjọ́ Monday ọ̀sẹ̀ tá a wà nú ẹ̀ yìí ni wàhálà bẹ́ sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára nígbà tí Wizkid àti Davido tó bẹ̀rẹ̀ ìjà tó di pọ́n bẹ̀rẹ̀ sí ni máa ṣépè wọn bẹ̀rẹ̀ sí ni máa búra wọn tán yẹ̀yẹ́ ara wọn débi pé àwọn olólùfẹ́ wọn náà ti gba ìjà náà tí wọ́n gbé sórí tí wọ́n sì ń bára wọn jà láti máa gbèjà àwọn olórin tó jẹ́ olólùfẹ́ àwọn méjèèjì nígbà tí ìjà náà tí kò sinmi tó di pé ojúmọ́ kan wàhálà kan ni torí ẹ̀rọ ayélujára tó sì ń gbóná tí ìjà náà wà ń kẹjú sí lójoojúmọ́. Níṣẹ́ làwọn èèyàn máa ń sọ pé káwọn àgbààgbà ní ilẹ̀ Yorùbá àti àwọn àgbààgbà olórin kí wọ́n dá sí ọ̀jọ̀ náà nítorí pé Davido àti Wizkid ògo ilẹ̀ Yorùbá ni wọ́n àti wípé àwọn ní òkìkí wọn fẹ́ ga jùlọ lágbo àwọn olórin tàkasúfèé lásìkò yìí. Ṣùgbọ́n nígbà tó ń kéde ìròyìn ayọ̀ náà gbajúmọ̀ òṣèrékùnrin ni tó máa ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára lẹ́nujọ́ mẹ́ta Adams Kẹ́hìndé ẹni tó pè èèyàn mọ̀ sí Lẹ́gẹ́mì Àmì ó ní Ṣèyí ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti fẹ́ ṣe ọ̀rọ̀ náà ní àgbà kí wà lọ́jà kórè ọmọ tuntun wọ̀ ó ní òun ti bá Ṣèyí Tinubu sọ̀rọ̀ lórí wàhálà Davido àti Wizkid ó láwọn méjèèjì ti sọ̀rọ̀ òun ti bá a sọ̀rọ̀ pé kó dá sí i oníṣèyí Tinubu sì ti sọ fún un pé òun yóò yanjú ìjà náà pátápátá kódà oníṣèyí Tinubu ń sọ fún òun ìpè láàrin ọjọ́ mẹ́ta sí àsìkò tá à ń ṣàkójọpọ̀ ròyìn yìí òun yóò ti torí Davido àti Wizkid gba ìlú London lọ tóun yóò sì pe àwọn méjèèjì tóun yóò bá wọn yanjú ẹ̀ pátápátá.